ó lé yìí àgò ibi tí bá ń bẹ lọ́nà kọ́ yàgò. ǹjẹ́ àtúndé lónìí adé bá a ṣe ń dé àpé kólókó ọmọ roko a sì pé kọ́ lọ́nà ọmọ yẹ̀nà. káyọ̀dé ọmọ àjàó mo tún ti dé gẹ́gẹ́ bí ìṣe mi o alárògùn náà ṣe ọpọlọ agbólóhùn bí ọ̀jẹ̀ mo dé bí mo ti dé mo wọ̀lú bí mo ti wọ̀lú mo wọ̀lú sí yín lọ́rùn kìjà. ẹ káàbọ̀ sórí sinimá eré oníṣe tá a pàkórí rẹ̀ ní ìkorò ìfẹ́. ìkorò ìfẹ́ ìlẹ́lẹ́yìí tá a tún mú wá sójú ìwòran yín o ẹ máa bá ń ká lọ ẹ wá nǹkan fìdílé o ìtẹ́ ẹ̀ bá ń ṣe ni pé bẹ́ẹ̀ ṣe ń wò ó tẹ̀ ń gbọ́ ẹ bá ń fẹ́ràn rẹ̀ ẹ láìkì ẹ ṣíà ẹ sì bẹ̀rẹ̀ sí ní tẹ fọ́ló bọ́tìn yẹn bó bá sì jẹ́ pórí ìkànnì YouTube àgbàwá búralẹ̀ tí ń wò lọ́wọ́lọ́wọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní tẹ subscribe button yẹn kẹ́ ẹ sì tan notification button yín náà lẹ̀ bá a bá ti ń mú wá ẹ máa rí wò bí ìran ẹ ṣeun o ibi ẹ̀ tí ń mówó ra dátà ọlọ́run ọba mi ò ní dínà bẹ̀ àmì àṣẹ Èdùmàrè. Àkànjí ó jẹ́ ìkan pàtàkì nínú agbóhùnsáfẹ́fẹ́ nínú ìlú tó wà àti káàkiri ìletò bẹ̀. Àkànjí nífẹ̀ẹ́ iṣẹ́ rẹ̀ púpọ̀ gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́ bẹ́ẹ̀ sì ni inú rẹ̀ á máa dùn lọ́pọ̀ ọgbà tí bá ń ṣiṣẹ́ yìí lọ́wọ́ àti báwọn èèyàn bá ń kì í bí wọ́n bá ti rí ń gbòòrò bóun náà ti máa ń kira rẹ̀ lórí atẹ́gùn pé alákànjí mi ò bẹ́ẹ̀ nínú rẹ̀ á sì máa dùn. Àkànjí ń ṣètò kan tó làmẹ́láká tí gbogbo èèyàn ò lè ṣàìmọ́ gbọ́ ètò ọ̀hún náà lápapòrí rẹ̀ ní ìkorò ìfẹ́. Bákànjí bá ń ṣètò lọ́wọ́ tọmọdé tàgbà ní máa tẹ́tí sí i tó jẹ́ pé tọkùnrin tóbìnrin tómídán àti abilékọ pẹ̀lú gbogbo wọn ni a máa ń tẹ̀bá tètò Àkànjí torí pé ọ̀rọ̀ ọ̀fẹ́ ní ètò tí Àkànjí máa ń ṣe dálé lórí rédíò. Àkànjí a máa ṣètò tó jẹ́ pé àwọn tó ti wà nílé ọkọ gan lóbìnrin yóò máa wù wọ́n bí kò jẹ́ pé Àkànjí gan ni wọn ò bá fẹ́ bẹ́ẹ̀ sì làwọn tọ́jú omidan tí wọn ò tí ì relé ọkọ rárá yóò máa wù wọ́n bí kò jẹ́ pé Àkànjí ni kọjá dé orí wọn. Bákànjí bá kẹnu bọ̀rọ̀ bí bá ń ṣètò lọ́wọ́ Àkànjí akọ́kọ́ kiri ẹ̀ lọ fámíà á ní èmi Alákànjí o mo tún ti dórí ẹ̀rọ agbágbé lónìí o ẹ̀yin tèmi ẹ̀yin olólùfẹ́ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ẹ máa bá ń ká lọ lórí ètò yìí o Alákànjí mi ọ̀wọ́n mo dé kó tó di pé mi Alákànjí ó bẹ̀rẹ̀ ètò tá a pè ní ìkorò ìfẹ́ ẹ jẹ́ n kọ́kọ́ kí olólùfẹ́ mi ọ̀wọ́n náà olólùfẹ́ mi adúmáadán arẹwà lóbìnrin ẹni tí gbogbo ọkùnrin rí tó níbẹ̀lẹ̀ yìí ọ̀já yẹ ni a sì jálè ẹni eyín mẹ́nugún abara ṣe déédé aṣọ alẹ́wà mọ́sàgbèrè adúmáadán dúdú yẹmí ṣebí wọ́n ni mò ń sarí dúdú skin mi ọ̀wọ́n bí n bá ń wò ọ́ inú mi a máa dùn ara mi a sì máa yá gágá orí mi a sì máa wú lọ́pọ̀ ọgbà àní bí n bá ń wò ọ́ níwájú mi tó ń rèdí lọ inú mi ó sì kọ́kọ́ máa dádùn dóòka àyà mi pé ṣé ẹni tí Olódùmarè yàn fún mi rèé ìfẹ́ mi lọ́pọ̀ ọgbà ló máa ń wù mí ìwọ ni pin ojú mi tó jẹ́ pé bí n bá ti jí láràárọ̀ báyìí wọ́n bá ń bẹ̀ kódà gan ní gbogbo ìgbà kúùgbà èmi ìfẹ́ lè yọpin ojú o táwọn èèyàn máa ń bi mí pé Alákànjí ọ̀yọ́pin tí ń bẹ lójú rẹ ni màá nífẹ̀ẹ́ mi ní bẹ́ńbẹ́ ìfẹ́ mi ojúlóge ìdí ìlẹ̀kẹ̀ ìbàdí àrán ẹni tí gbogbo ọkùnrin rí kò lọ́nà tó níbẹ̀lẹ̀ yìí ọ̀bájá yẹni a sì jẹ́ wọléwọ̀de ẹni ìwọ ni wọ́n máa pè ńgbà gbogbo bí ọ̀bá sí orí kò mọ̀ sí ń tá a máa pè ń gbogbo ara bẹ́ẹ̀ kẹ̀ bí ò sì sí ọrùn kò sí ń tá a máa pè lórí o torí pé ìwọ nítorí ìfẹ́ ńlá ṣe dá mi nítorí tiẹ̀ lọ́lọ́run ṣe dé mi àti ẹ̀ èmi Alákànjí rèé àní bí n bá torí oko kú wọ́n rò fáyérè bí n bá torí ọ̀gẹ̀dẹ̀ kú wọ́n rò fódò bẹ́ẹ̀ n bá wá torí àbàjá òkìkí kú ṣe borí ẹni ńlá rò fún bí n bá torí ìwọ ọ̀fẹ́ mi adúmáadán bí n bá torí ẹ̀rọ ọ̀run alákejì kọ̀mọ̀léwọ́ ń bá dọ́dọ̀ bàbá ń gọ̀ọ̀dù tí mo lọ rèé tún yàn wọ́n pè é torí rẹ ni ìwọ olólùfẹ́ mi ọ̀wọ́n iná ni mo ṣe àmọ́
ìfẹ́ rẹ dá mi lọ́rùn púpọ̀ o. Ó jẹ́ ń sọ fún ọ ni bóyá gan ló tiẹ̀ tí ì mọ̀ wípé ọkàn rẹ ń kọrin kan. Etí mi ò gbọ́ àmọ́ ọkàn mi ní ń gbọ́. Ọkàn mi tí sì ń gbọ́ ọmọ kúkú yí ọkàn mi. Kódà mo fẹ́ ọlọ́rìí mọ̀ lónìí pé ń sọkàn mi lóore ju bó ti lérò lọ. Dúdú yẹmí mi, ǹjẹ́ ó tiẹ̀ mọ̀ wípé iyán nìkan kọ́ lòkèlè tí sàpá tèmi Àkànjí tó fi toro mọ́yàn rẹ̀, pé ọkà nìkan kọ́ lòkèlè tí gbẹ̀gìrì èmi Alákànjí tó fi toro mọ́kà tiẹ̀. Ìwọ nìkan kọ́ ni gbogbo obìnrin tó wà ní àgbáyé, àmọ́ torí pọ́lọ́hun ọba mi kọ̀kánjú láti dọ́ ọ láti ṣẹ̀dá rẹ bí ti wù ọ́ mọ́. Ọ farabalẹ̀ ni bọ́ ọ bá wojú rẹ, ojú rí ò tóbi jù bẹ́ẹ̀ ni ò kéré jù, ó dúró déédéé. Bọ́ ọ bá wetí rẹ, bẹ́ẹ̀ ni kò fẹ̀ jù bẹ́ẹ̀ ni ò tóbi jù, ọ wà nọ́mà. Bọ́ ọ bá wá wẹnu rẹ náà, tọ́ ọ bá ti rẹ́rìn músẹ́, inú mi á sì máa dùn bí ẹni pé mo momi inú àmùwọ́dà sínú ara mi gangan ni o. Èmi lórí ìwọ lọ́rùn, àjọ lẹ̀pọ̀ bí ike tó bọ́nú náà ni o. Ọ mọ̀ pé kò sẹ́nikẹ́ni tó lè ya orí kúrò lọ́wọ́ ọrùn. Ikú nìkan ní ń gbaṣọ lára ewúrẹ́. Ìwọ ni wọ́n máa kì í gbà gbogbo, ìwọ sì náà ni wọ́n sì máa tẹ̀lé. Ìfẹ́ mi àdùmáàdán. Àfi kí n máa wọ̀ ń gbà gbogbo. Mo nígbàgbọ́ pé ọ̀dẹ̀ mi ń ló ti bí gbogbo ọmọ inú rẹ. Tèmi ó sì máa ṣe ọkọ lórí ìwọ olólùfẹ́ mi. Báyìí ẹni Alákànjí yóò rọ gbogbo àwọn aráalé náà pé ṣe rí báwọn, ẹ̀yin náà kí olólùfẹ́ ti yín, ẹ máa sọ̀rọ̀ tó dùn, ọ̀rọ̀ dúndùn fún wọn lójoojúmọ́. Kìí ṣègbà tẹ́ ẹ bá wà lójú ọ̀nà nìkan àbígbà tí inú yín bá dádùn nìkan. Ẹ rí i dájú bọ́ bá múra ẹ sọ fún ẹ láṣọ tó wọ̀ ọmọ rẹ wàá pọ̀. Bọ́ bá ṣe tán ẹ sọ fún pé ojú rẹ mọ̀ gún régé. Àwọn ọ̀rọ̀ tó dùn ìní ẹ máa sọ sáwọn olólùfẹ́ yín. Àkànjí yóò kí olólùfẹ́ rẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ lórí ètò. Orí àwọn èèyàn máa wú, bẹ́ẹ̀ ni yóò sì máa sọ àwọn ọ̀rọ̀ dúndùn àti àwọn ọ̀rọ̀ tútù tí máa ń mú kórí ẹni ó sí pẹ́pẹ́. Àkànjí ọgbà lérò ó pé lórí ètò yìí, gẹ́gẹ́ bẹ́yìn náà ti ṣe mọ̀ wípé àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà, ìwọ tó ti bàlágà iná lọ láǹfààní àti lè bá ń dá ṣètò yìí o. Kí ni tí ń gbé ọ́nú gan? Kí ni ọ̀ ń là kọjá nínú ìrìn àjò ìfẹ́? Irú àwọn wo ló ti bá wọkọ̀ ọ̀fẹ́ papọ̀? Ǹjẹ́ orí ètò yìí ń láti máa pa bìyàbìdún rẹ̀? Inú ọkọ̀ ọ̀fẹ́ wo ni wọ́n wà? Ǹjọ́ tí ọlọ́run bí? Ǹjẹ́ ni tó yẹ kó o bá nájà fẹ́ iná lọ ń bá nájà fẹ́ lọ́wọ́? Sẹ́ni tó yẹ kó o tẹ̀lé iná ló sì ń tẹ̀lé? Sọ́ọ̀sá tí ìsọkọ̀ wọ̀ ń tiẹ̀, ìwọ tó o bá sì ti sọkọ̀ wọ̀ ọlọ́ǹfààní àti tún yàn lórí ètò mi o. Nípa pé ìwọ tó o bá ń wọkọ̀ àti ìwọ tó o bá ń wáyà, ẹ láǹfààní àti pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Alákànjí ó sì fẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lẹ̀. A sì tò yín pọ̀, a sì ṣe kínni, a ṣe matchmaking fún yín. Torí pé Alákànjí a máa ṣe ìsónípọ̀ lórí ètò rẹ̀. Alákànjí yóò yàn nàná. Bọ́ bá ti yàn nàná gbogbo eléyìí tán, yóò tún wá béèrè lórí ètò wípé bó o lẹ ti rétò yìí sí. Ọyẹ láǹfààní àti máa pè wọlé ńgbà tó bá sọ̀rọ̀ nípa àwọn olólùfẹ́ kan rí, yálà nípa tó mú akùdé bá ìfẹ́ wọn àti tó mú ìfẹ́ wọn tẹ̀síwájú. Bí wọ́n ṣe padà so papọ̀ padà àti bí wọ́n ṣe padà pínyà tí wọn ò tiẹ̀ padà láǹfààní àtijọ́ wà papọ̀ mọ́, tó fi di pé òǹkálukú wọn ọ̀ọ́fàn ti tọ̀ gbẹ̀gì wọn wá kẹ́kọ̀ọ́ wọn dání. Alákànjí ó wá bẹ̀rẹ̀, kálukú ó bá bẹ̀rẹ̀ sí ní máa pè wọlé lọ́kọ̀ọ̀kan èjèèjì. Kí ni ìrírí yín nínú ìrìn àjò ìfẹ́? Oníwọ́ sọ tiẹ̀, ẹlẹ́yìn náà sọ tiẹ̀, báwọn bákànjí ṣe ń ṣètò rẹ̀ lọ́nu ló fi di pé gbogbo ọjọ́ mẹ́jọ àwọn èèyàn ò lè ṣàìmọ́tẹ̀ bàtètò Àkànjí yóò kiri ẹ̀ lọ fámíà, inú rí a sì máa dùn lọ́pọ̀ ọgbà tí bá ń ṣètò.
bẹ́ẹ̀ ṣàdédé ńlá rí tọmọbìnrin kan tó bẹ̀rẹ̀ sí ní pè sórí ètò Àkànjí á pé Alákànjí mi ọ̀wọ́n. Àkànjí náà dáhùn yóò ní ẹ mà ǹlẹ́ o, ó kọ yín lẹ́kùnrẹ́rẹ́. Bẹ́ẹ̀ ló ní Fadérera ló kọ mi. Mò ń pè sórí ètò yín torí ipá ń gbádùn yín ni. Àmẹ́mi náà fẹ́ sọ̀rírí tèmi náà nínú ìrìn àjò ìfẹ́ tí mo kó sí tó jẹ́ pé kò gbé mi débi ọyẹ ó gbé mi dé. Ẹni tí mo bá nájà fẹ́ àsìgbé wọ́ọ̀dù ni. Bẹ́ẹ̀ lolóòtú Alákànjí bá ní mò ń gbọ́ yín o arábìnrin wa, ẹ tẹ̀síwájú. Lòun náà bá sọ̀rọ̀ bó bá ti kẹnu bọ̀rọ̀ tán Àkànjí ó gbà wọ́n mọ̀ràn. Ọ̀pọ̀ ọgbà l'Alákànjí àti ẹ̀ mọ́ ní ẹ láǹfààní àti lè bá mi sọ̀rọ̀ nídàkọ́ńkọ̀ bóyá tẹ̀ ń là kọjá kí n sì fún kágbà yín mọ̀ràn lé lórí. Bẹ́ẹ̀ làwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ lọ́pọ̀ ọgbà. Arábìnrin ọ̀hún ó tún pè tó bá tún ti dìgbà míì lórí ètò yóò sá lọ. Ó ṣe bẹ́ẹ̀ títí láti bí oṣù kan oṣù méjì ńlá arábìnrin yìí ní fi ń tọpinpin Àkànjí. Nígbà ó di ọjọ́ kan Àkànjí gbéra ńlẹ̀ ó pé èyí ti jẹ́ tí ẹ fi abá yín wá alábàárò ni àbí wọléwọ̀de àbí ta lẹ fẹ́ gan pàtó, torí nínú àwọn ọ̀rọ̀ yín ọjọ́ ń bí ẹni pé ẹ sọ pé inú ọkọ̀ ọ̀fẹ́ tẹ́ ẹ wọ̀ ó ti já yín sọ́lọ́pọ́n kó sì mọ́tò já yín sínú alagba lúgbú omi. Bẹ́ẹ̀ ló náà rò ó ní ọ̀dà mo fẹ́ kẹ́ ẹ bá ń wá ní àmọ́ àsìkò tí ì tó, básìkò bá ti tó wọn ó jẹ mọ̀. Bẹ́ẹ̀ sì ni ó tiẹ̀ lẹ́nìkan tọkàn mi ń fà á sí, àmọ́ wọn ò mọ bí wọn ó ti bá òun tọ̀hún sọ̀rọ̀. Àmọ́ bákòókò bá ti tó bóyá ẹ̀yin náà ni wọ́n ràn án láti lè jẹ́ pé kẹ́ ẹ bá ń bá a sọ̀rọ̀ kó fi lè bá a mọ bí í ti ń ṣe mí gan nínú ọkàn àyà rẹ̀. Ọba ní kò burú o arábìnrin Fadérera, mo rí yín náà o, mo sì tún máa bá yín sọ̀rọ̀ lọ́jọ́ míì kẹ́ ẹ ní ọjọ́ rere tó dára. Bẹ́ẹ̀ l'Alákànjí a sì tún máa káàkiri ìletò. Ńgbò ó dọjọ́ kan arábìnrin Fadérera yìí ó pè bó ti pè wọlé ó ní lẹ́yìn ìgbà tí Àkànjí parí ètò ni o. Ó ní bọ̀dá Àkànjí. Bẹ́ẹ̀ ni Àkànjí dá lóhùn pé ìyá wa Fadérera àbí kí n sọ pé arábìnrin Fadérera, ẹ má pè mí ń bọ̀dá mọ́, ẹ pè mí ní olóòtú Àkànjí. Wọ́n fara mọ́ yun torí bọ̀dá tẹ̀ ń pè mí hùn ó ṣeéṣe kẹ́ ẹ jù mí lọ lọ́jọ́ orí tó rọ́ mi èké ni mí hùn n ò tí ì dó bí o. Bẹ́ẹ̀ ni Fadérera náà dáhùn pé olóòtú Àkànjí kò rí bẹ́ẹ̀ o, ọmọ yín lèmi náà jẹ́, òun ò tí ì dàgbà rárá, kódà òun ò tí ì lọlé ọkọ rí, kẹ́ ẹ fi lè mọ̀ pọ́ mi èké ni mí. Ẹ mà kú iṣẹ́ ọpọlọ, Ọlọ́run ọba mi Èdùmàrè yóò máa fún yín ṣe o. Bẹ́ẹ̀ l'Àkànjí ń sàmí ó pé mo gbádùn ètò yín talẹ́ òní o, àmọ́ mo tiẹ̀ ní ń béèrè ni ṣé lákòókò ìgbà tẹ́ ẹ parí ní nǹkan bí aago 11 ń lọ táago 12 fẹ́ lọ rèé lù yìí ńlẹ́ mọ́ lọlé. Ó tilẹ̀ jẹ́ pé ilé yín ò jìnnà o, torí pé bọ́ bá jìnnà ẹ ní máa ṣètò ní àwọn àkókò báyìí àbẹ́ níbì kan tẹ́ ẹ máa ń fara pamọ́ sí ni. Bẹ́ẹ̀ l'Àkànjí dáhùn ó ní rárá o, ilé mi jìnnà ó tó bíi kìlómítà bíi 4 sí 5 gan, àmọ́ bí n bá ti kónú ọkọ̀ wọn ò délé mi. Gbogbo àwọn tó wù kán lè fẹ́ dá mi dúró, àwọn ọdẹ wọ́n ti mọ̀ mí, wọ́n ti mọ̀ pé agbóhùnsáfẹ́fẹ́ ni mí, wọ́n sì fún mi láàyè láti jẹ́ ń délé mi. Àmọ́ lọ́pọ̀ ọgbà míì bọ́ bá rẹ̀ mí tí wọn ò láǹfààní àti lọlé, wọn ò dúró sí iléeṣẹ́ wa ń bí kí ojúmọ́ fi mọ́ kí ó tó di pé wọ́n mọ̀ lọlé wa. Bẹ́ẹ̀ lọmọbìnrin yìí ó ní ọ̀dà abẹ́ o, bẹ́ẹ̀ ló ní ìyàwó yín a máa ṣe sùúrù lọ́pọ̀ ọgbà o nígbà tẹ́ ẹ̀ bá wálé. Bẹ́ẹ̀ l'Àkànjí dá lóhùn ó ní ìyàwó ìyàwó ò tí ì dé o, ìyàwó sì wà lọ́nà. Ó ní ẹ má sọ fún mi pé ẹ tí ì níyàwó lé o, lẹ́wà máa ń fún wa láwọn ìrírí tó báyìí bólẹ̀ tí máa ń rí gan. lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín iná ní máa ń fún wa láwọn ìrírí ń làwa máa ń kó pọ̀ mọ́ iṣẹ́ tiwa nínú àwọn ìwádìí tiwa tí máa ń sọ wá di ọlọ́gbọ́n lójú yín. Bẹ́ẹ̀ ni obìnrin ọ̀hún Fadérera ló ní òótọ́ ni
ọ̀dà kò burú gbogbo èèyàn ṣe bọ́yá ẹ ti níyàwó ńlé kọ́dà ẹ ti bímọ tán nú pé àgbàlagbà kan ni yín ni o bẹ́ẹ̀ làkànjí ní rárá o ọ̀dọ́ la ń gba ni mí o lọ́ba ní ọ̀dà níbo gan lọ́dọ̀ yín gan ọba júwe ọ̀dọ̀ rẹ̀ ọ ní bẹ́ẹ̀ ní Fadérera ní ibẹ̀ ilẹ̀ tí ẹ̀ ń gbé àdúgbò òun àrẹ́sẹ̀ pa mi ní gbogbo àwọn àdúgbò òun èmi náà sì mọ wábẹ̀ o kẹ́ ẹ lè bá a mọ̀ bẹ́ẹ̀ ni Àkànjí ní ṣé lóòótọ́ ó ní bẹ́ẹ̀ ni bọ̀dá Àkànjí èmi á máa wábẹ̀ ẹ̀yin ẹ̀kan sọ́jọ́ kan tí ẹ wà nílé bí n bá ti wábẹ̀ ń kàn sí yín wọ́n pè yín pé mo ti wà ládùúgbò yín ẹ sì wá mú mi níbi tí n bá wà àbí kẹ́ ẹ júwe ilé yín gangan fún mi ní pàtó bẹ́ẹ̀ làkànjí ní àlejò yín kẹ̀ bẹ́ẹ̀ làkànjí ní àlejò yín ṣé mo lè tó àlejò yín gbà báyìí ọ̀dà kò burú o mo gbọ́ yín àmọ́ ẹ rí i dájú pé ẹ pè mí kẹ́ ẹ tó wá torí èmi èyí fi bẹ́ẹ̀ gbélé alárìnká tí í já bàtà lèmi ẹ̀yin kọ́ yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ tí ń bẹ ńlé gbogbo Afẹ́nifẹ́re pátápátá porogodo ní kùtù hàì láfẹ̀júmọ́ tó jẹ́ pé kò tí ì ju bí aago bíi 7 lọ tákànjí sì ń sùn lọ́wọ́ ìní ń gbúrò tẹ́nìkan kan lẹ̀kùn kókókó bẹ́ẹ̀ ni Àkànjí níta nù mọ̀ ń bọ̀ o ẹ ṣe sùúrù o ta lolúwa rẹ̀ ìgbà tákànjí ó bòde ilẹ̀kùn tí ó ṣí báyìí ẹbí ń lè rè pé ta lórí o ọyà Àkànjí lẹ́nu ẹ̀ ń bi mí pé ta lórí ta lẹ̀yin lérò pé Àkànjí rí ibí yìí láfi apá kìíní ìkorò ìfẹ́ ńlá fi tì sí ẹjá pàdé nú apá kejì ìkorò ìfẹ́ ta làkànjí rí gan ta lẹ̀yin lérò pákànjí rí lẹ́nu ọ̀nà ńgbà tó lọ rèé sílẹ̀kùn fẹ́ni tí ń kànkùn àbáwọn alábàágbélé rẹ̀ ni àbí ìkan lára àwọn àfẹ́sọ́nà rẹ̀ kan tí wọ́n ń fẹ́ra wọn ni àbí Fadérera tó pé pé wọ́n wàá kí iná ló ti wá sáré délé rẹ̀ ni ṣé Fadérera ti mọlé rẹ̀ níbí bó o ní Fadérera ṣe lè délé rẹ̀ wọn ò lérò pé bóyá Fadérera ni ta lẹ̀yin rò bó lè jẹ́ ganan àbí bàbá láńlọ́ọ̀dù ni àbí kan nú àwọn ọ̀rẹ́ rẹ̀ sí ni ń ṣe mí kàyéfì ta lẹ̀yin tiẹ̀ lérò kó lè jẹ́ ganan ẹ bá ń kọ́ sábì àríwísí ta lẹ lérò kó lè wá jíká Àkànjí mọ́lé láàárọ̀ kùtùkùtù hàì ẹ ṣeun o bẹ́ẹ̀ tí ń láǹfààní àti máa gbọ́ mi Káyọ̀dé ọmọ Àjàó ló kọ mi ọmọ ayé mi ọ̀dà àwa ìṣépè ìran wa Ògbómọ̀ṣọ́ ajílété ńlá ti gbé bí mi àyàkókò nàkí ajímọ̀ tábà lóògùn gbó mi kò gbọ́ ọmọ àfògbó làjà àìsàn ni mí jagunjọ bí ọmọ alákàtàkù ẹ̀rẹ̀ sọ̀nkè tán ògbórí ẹlẹ́mọ̀sọ́bọ̀ ogun ọmọ ajílété wájú ẹ̀kẹ́ lógun ọmọ ọlọ́run gbẹ́kùn ní wà ń yánlá wọ lọ́jọ́ ọkà tó dùn yùngbàyùngbà ìbàrùbá ni wá ọmọ àjólùpẹ̀rin ìlú tá a tẹ̀ sáàrin ọ̀dàn pàmbélé lógun lọ́rọ̀ ọmọdé apàyín nàmànàmà èmi ti yín tòótọ́ ọmọ ayé mi ọ̀dà àwa ìṣépè ìran wa o apá kejì tá láǹfààní àtijọ́ pàdé ẹ má gbàgbé o láti lọ rèé subscribe sórí ìkànnì YouTube wa toró ṣeé ṣe kẹ́ ẹ má wo kinní ọ̀hún tán lórí ìkànnì tẹ́ ẹ ti ń wò mí kó jẹ́ pé orí ìkànnì YouTube lẹ́tì lọ rèé bá pàdé ìkànnì YouTube tá a pè ní Àgbà Wá Búra ìní ẹ lọ rèé wò ìtàn ọ̀hún sì ń tẹ̀ wájú mo rí yín náà o ẹ kú kalẹ̀. Àgbà tẹ́ dàgbà nínú àgbà tẹ́ tàgbàdà ọ̀rọ̀ ẹ̀yìn àgbà lẹ́ni bá fẹ́ dàgbà kábọ̀ wọ̀ fàgbà tó rẹ́ni lásán bí àgbà kò lè lákìsà bí àgbà àmọ́ èmi ò ní gbà fàgbàlagbà òní lágbàlagbà tó fẹ́ gbà mí láyà ìta gbangba Àgbà Wá Búra wò bẹ́ẹ̀ ò ṣe.